ṣe rí oògùn tó jẹ́ òdìgbà téèyàn bá ń wá orí èèyàn káàkiri. Òkété ni ẹ̀bá là láyà ẹ̀bá là lẹ́gbẹ̀ẹ́. Kò sí dà mẹ́sàn tẹ́ fi là tí ò lọ. Eléyìí ni ewé àjẹ́ ọ̀bàlẹ̀. Ẹ kàn fi díẹ̀ sínú rẹ̀ báyìí. Kọ́kàn jẹ́ àṣẹ. Orí kan ni iṣẹ́ yìí o. Ẹ̀yọ́nú tó dáa ni. Ewé àjẹ́ ọ̀bàlẹ̀ ni òkété ni. Àbá ti fọgbọ́n láàláyà. Bó ṣe jẹ́ pa alúlẹ́gbẹ̀ẹ́ náà ni iṣẹ́ kan náà ni ó ṣe. Bí mo ṣe rí òkété yẹn lọ́sàn-án ìmọ̀ náà, ó yẹ ká tún sọ kínní ilẹ̀ kọjá àǹfààní fún gbogbo àwọn èèyàn tí ń bẹ lórí pílátífọ́ọ̀mù yìí. Kọ́mọ́ dàbí ẹni wípé àbí àwọn nǹkan tó tún dáa tá àwa ń dá jẹ. So làtún á ní ká fún yín gbogbo lélẹ́lẹ́ pé àwọn ẹ̀yọ́nú kan ń bẹ téèyàn ó máa lò tọ́nà ó sì máa ṣí fún yàn wẹ́rẹ́wẹ́rẹ́. Òdìgbà tó bá ń wérí èèyàn káàkiri kó o tó jéèyàn láyé. Mo fẹ́ kọ́ ọ rántí pé wẹ́rẹ́wẹ́rẹ́ níyàn máa ń gòkè o. Kìí sọjọ́ kan téèyàn bá bẹ̀rẹ̀ sí gùn náà ni ó kàn wẹ́rẹ́wẹ́rẹ́ ni. Tá a bá ti lu òkété lẹ́gbẹ̀ẹ́ àbá àlàláyà, a wà kí adarí kan bọ̀. Kórìí rẹ̀ sá ti wọlé. Gbogbo ara rẹ̀ náà bá sì wọlé déédéé. Ọmọ ti dògùn mọ̀ nìyẹn bẹ́ẹ̀ ṣe ń ra ń wo yẹn o. Béèyàn bá lò yóò dúpẹ́ fọ́lọ́run. Béèyàn bá lò borí rẹ̀ nìkan bá ti wọlé ẹrù ti pa. Ẹ bá pèsè. Ọ̀bá àrán déédéé kọ́sá ti wọlé. Ẹ̀yọ́nú tó dáa ni o. Sẹ́rí ó kí adarí kan bọ̀ wọ́n wá wá ewé àjẹ́ ọ̀bàlẹ̀ yìí ó tún wá fọgbọ́n fi díẹ̀ lé lórí. Àwọn ẹ̀yọ́nú téèyàn máa lò tí wọ́n náà máa ṣí fún yẹn wẹ́rẹ́wẹ́rẹ́. Wọ́n máa lò ọ̀nà ó dẹ̀ máa ṣí. Béwé yẹn bá kú àlèbù díẹ̀ sí lórí dandan kọ́ ni kó pọ̀ o. Àṣẹ ni. Dandan kọ́ ni kó pọ̀ o. Ẹ̀yọ́nú àwọn àgbàlagbà tó dà ní. A wá fi odidi àtàrí kan báyìí. A fi lé lórí. Ògùn mọ̀ nìyẹn. Ó ti dògùn nìyẹn o. Màá tún sọ lẹ́ẹ̀kan sí i. Kó tó di pé máa kúrò láì fún tàkókò nítorí pé mo fẹ́ kí iṣẹ́ yìí ó jẹ́ àǹfààní fún gbogbo àwọn tí Ọlọ́run ní kán wà ní life pẹ̀lú wa. Òkété tá a pa lóòjọ́ à ń là láyà tàbí ká lù lẹ́gbẹ̀ẹ́ a ó fi sí. Tá a bá ti fi sí a wà fi ìwé àjọbàlẹ̀ díẹ̀ lé lórí. A wà fi ìwé àjọbàlẹ̀ díẹ̀ a fọgbọ́n fi bò ó. A dẹ̀ fòdì tatari kan sí ó di dògùn. A wà jò tá a bá ti jó tán a lọ̀. Tá a bá ti lọ̀ tán a máa lò pẹ̀lú ọtí láàárọ̀. Iṣẹ́ àwọn àgbàlagbà tó dá púpọ̀ ni. Ayé ọ̀yọ́nú sí yàn wọ́n á dẹ̀ ṣínà owó fún yàn. Ara àwọn iṣẹ́ tó dá kí yàn máa lò bí yóò pin ọdún ṣe ń lọ nìyí. Ẹni tọ́lọ́ bá lọ́wọ́ ní life pẹ̀lú abáyé tó bá rí request fúnṣẹ́ yìí yóò dúpẹ́ fọ́lọ́run bọ́ bá lò. Pẹ̀lú àṣẹ Ọlọ́run yóò dúpẹ́ fọ́lọ́run. Ẹ like ẹ share rẹ̀. Ẹ ní dààmú o. Gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá káàkiri àgbáyé ẹ ní fòṣì ló gbà o. Ọkàn yín ó balẹ̀ o. Ẹ ní dẹni àná o. Ikú ò ní pa wá àrùn ní ṣe wá o. Ọdún là ń wò lọ́wọ́ lọ́nkàn yìí àní sọdún ìbànújẹ́ o. Ọdún ayọ̀ láṣẹ o. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83. Ìwọ tó bá lọ́wọ́ lọ́wọ́ wá lọ wà live pẹ̀lú mi book fún sẹ́yìn. Ṣùgbọ́n ò lè rí gbà lónìí bó bá book fún lẹ́nu tó sanwó rẹ̀ lénìí àbọ̀ sẹ́ndẹ̀ láàárọ̀ la pẹ̀lú ọṣẹ rẹ̀. Gbogbo iṣẹ́ tó bá jẹ́ṣẹ́ tó jẹ́
ó gbọ́dọ̀ lọ́ṣẹ tí èèyàn wẹ̀ sí. Tí màá sọ fún ẹlòmíì pé iṣẹ́ mi tó bá lo iṣẹ́ yìí ọlọ́ṣẹ kì í ṣe pé mò ń fi kóòdù déèyàn. Ó gbọ́dọ̀ lọ́ṣẹ túwọ́ ṣe àgbàlagbà tó máa lò ṣiṣẹ́ tó bá jẹ́ṣẹ́ gidi. Òní ọmọ múṣẹ́ yẹn jẹ́ kò ní jẹ́ onídènà. Àwọn kan tèmi ń ṣe nìyẹn. Nọ́mbà tẹ́ pè mí sí 080 30 45 63 83 080 30 45 63 83. Ìlú Ìlọrin náà mo wà lágbóọba. Tẹ́ bá ti dé ilé epo Alhaji Prince Muritala Ibro lágbóọba. Anyway tẹ́ bá ti ń bọ̀ wá, tẹ́ bá ti sọ̀kalẹ̀ nílùú Ìlọrin, ẹ gbọ́kadà ẹ lè lọ sí ilé epo Alhaji Prince Muritala Ibro lágbóọba, pélé epo lẹ́nu lágbóọba. Organizer kan bẹ lọ́pọ́sìtì ilé epo yẹn, Alhaji Hasan ọmọ Ẹdẹ. Ẹ bèrè ilé Fagbero ọmọ Òrìṣàtọ́lá àpèsè ìṣègùn àgbáyé. Ẹ ní fòṣì ló gbà o. Ṣèrántí pé ọdún yìí tún ti lọ sópin tán o. Sóòtún ní fòṣì lò yókù. Sóòtún ní múra kalẹ̀ fọ́dún mi. Ẹ láìkí ẹ share rẹ̀. Títí ìgbà mìíràn tó tún máa pàdé ire gbangba.